ọ̀jọ̀gbọ́n kan ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì ni ó ti fọn rere bóde ọ̀nà fún àtúnyẹ̀wò ní kíkún fún ẹ̀kọ́ chemistry nínú ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè nàìjíríà láti ní ìbámu pẹ̀lú ohun tí ó ń ṣẹlẹ̀ láyé òde òní. ọ̀jọ̀gbọ́n Adékúnlé Bámiró lẹ́ni tó ṣe ìdánilẹ́kọ̀ọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀karùndínlógójì tí ilé ẹ̀kọ́ gíga àpapọ̀ Táyé Ṣọ́láàrin Federal University Ìjàgùn gbé kalẹ̀, níbi tí ó ti pèpè fún àwọn ọ̀nà láti mú kí ẹ̀kọ́ chemistry ó túbọ̀ lọ́rìn sí nínú ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè nàìjíríà. Akọ̀ròyìn wa Súnmisọ́lá Adénúgà náà pẹ̀lú wọn wà níbi gbọ̀ngàn TETFUN ní ilé ẹ̀kọ́ náà, níbi tí ìdánilẹ́kọ̀ọ́ náà ti wáyé tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Nínú ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Adékúnlé Ọládépúpọ̀ Bámiró ni ó ti pèpè fún àtúnṣe ní kíákíá nínú ẹ̀kọ́ ìmọ̀ chemistry ní orílẹ̀-èdè nàìjíríà. ọ̀jọ̀gbọ́n ti ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ chemistry ń tẹnumọ́ ìwúlò láti dí àlàfo láàrin àwọn ọ̀nà ìkẹ́kọ̀ọ́ ti ìgbà àtijọ́ kí ó lè bá wà ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ ìmọ̀ òde òní. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ọjọ́ iwájú ti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí dá lórí ìwé ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nìkan tí ó ní ìbámu pẹ̀lú ọgbọ́n àti èyí tí ó ní ìfẹsẹ̀múlẹ̀ láti pèsè àwọn ọmọ iléèwé gíga tí wọ́n lè máa figagbága ní orílẹ̀-èdè àti káàkiri àgbáńlá ayé. ọ̀jọ̀gbọ́n Bámiró wá ṣe àkíyèsí pé lákòókò tí ẹ̀kọ́ chemistry ṣe jẹ́ ìkan gbòógì sí ìlọsíwájú ìmọ̀ ẹ̀rọ àti ìdàgbàsókè ilé iṣẹ́, ẹ̀ka ẹ̀kọ́ orílẹ̀-èdè nàìjíríà ṣì mẹ́hẹ nínú ṣíṣe ìpolongo àti ìlọsíwájú ẹ̀kọ́ chemistry, léyìí tó sì pèpè fún àtúnṣe ní kíákíá láti lè jẹ́ kí ẹ̀kọ́ chemistry ó wà ní ìbámu pẹ̀lú ayé òde òní káàkiri àgbáńlá ayé. Gíwá ilé ẹ̀kọ́ gíga ní TASUED, ọ̀jọ̀gbọ́n Olúwọlé Síkírù Bánjọ, nínú ọ̀rọ̀ rẹ̀ ni ó ti gbóríyìn fún olùdánilẹ́kọ̀ọ́ yìí, léyìí tó sì mọ rírì rẹ̀ nípa ipa takuntakun tí ó ṣe nínú ẹ̀ka ẹ̀kọ́, pàápàá jùlọ láti lè mú kí ètò ẹ̀kọ́ ó gbèrú sí i. ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀karùndínlógójì lẹ́yìn tí àwọn lórúkọ àwọn tọ̀kùlú èèyàn, àwọn ẹni tí ọ̀rọ̀ kàn, pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí olùdánilẹ́kọ̀ọ́ yìí tí í ṣe ọ̀jọ̀gbọ́n Bámiró, ni wọ́n ti gbóríyìn fún olùdánilẹ́kọ̀ọ́ yìí, lẹ́yìn tí wọ́n sì gbóríyìn fún pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí tí ó sọ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí. Níbẹ̀ ni wọ́n ti sọ àríwísí wọn lórí àkọlé èyí tí olùdánilẹ́kọ̀ọ́ yìí sọ ní ọjọ́ náà. ọ̀jọ̀gbọ́n Adékúnlé Ọládépúpọ̀ Bámiró, nígbà tí ó ń kí àwọn èèyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún, kò sí láì fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn fún wọn, pàápàá jùlọ fún ti àṣeyọrí tó ti ń ṣe láti ẹ̀yìn wá. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn.